A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti béèrè kí wọ́n buwọ́ lu ìyànsípò Lieutenant General Olúfẹ́mi Olúyẹdẹ gẹ́gẹ́ bí ojúlówó olórí ológun Chief of Army Staff. Ìbéèrè yìí lọ pẹ̀lú ìlànà òfin ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àtúnṣe rẹ̀ nínú lẹ́tà tí ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio kà fún gbogbo ilé. Ní Tinubu ti gbóríyìn fún ìdarí Olúyẹdẹ fún bí ó ṣe mọṣẹ́ rẹ̀ níṣẹ́ àti àfojúsùn tí ó ní fún ààbò àti ìdúróṣinṣin orílẹ̀-èdè láti ìgbà tí wọ́n ti yàn án sípò. Ààrẹ wá fi ìgbàgbọ́ rẹ̀ hàn lórí Olúyẹdẹ láti darí iléeṣẹ́ ológun lọ ìpele àṣeyọrí bí ó ti rọ ilé-ìgbìmọ̀ kí wọ́n tètè bá gbé ìgbésẹ̀ lé lórí. Lẹ́yìn àárẹ̀ olóògbé olórí ológun Lieutenant General Taoreed Lagbaja ní Tinubu yan Olúyẹdẹ gẹ́gẹ́ bí adelé olórí ológun kí Lagbaja tó padà di olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti darí àwọn alámòójútó iléeṣẹ́ NNPCL kí wọ́n tètè jára mọ́ṣẹ́ lórí àtúnṣe ibi ìfọpo ìlú Port Harcourt kejì ti ìlú Warri àti ìpínlẹ̀ Kaduna. Èyí ń wáyé bí ààrẹ ṣe fi ìdùnnú rẹ̀ hàn sí NNPCL lórí àṣeyọrí wọn láti sọ ibi ìfọpo ìlú Port Harcourt jí, tí ó ṣe àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ epo fífọ̀ kí gbígbé rẹ̀ tó bẹ̀rẹ̀. Tinubu mọ rírì ipa tí ààrẹ àná Muhammadu Buhari kó lórí àtúnṣe gbogbo iléeṣẹ́ ìfọpo bí ó ti fi ìmoore hàn sí African Export-Import Bank fún ìgboyà láti ṣe àtìlẹ́yìn owó fún irúfẹ́ iṣẹ́ àkànṣe bẹ́ẹ̀. Èyí ń wáyé bí ẹgbẹ́ òṣèlú Labour ṣe ní bí ọmọ orílẹ̀-èdè ṣe ń ṣe àjọyọ̀ ibi ìfọpo iléeṣẹ́ ti ìlú Port Harcourt kí wọ́n rí i dájú wípé iṣẹ́ tó ń lọ pẹ̀lú ibi ìfọpo yìí ni ó hàn fáráyé rí. Transparency, alukoro fún ẹgbẹ́ òṣèlú Labour Obiora Ifo ni ó sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó ní síwájú àkókò yìí ni a ti gbọ́ nípa èròǹgbà wọn yálà láti tú àwọn ibi ìfọpo wọ̀nyí ṣe tàbí kí wọ́n tà wọ́n. Ifo ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ tírílíọ̀nù náírà ni wọ́n ti run sórí àwọn ibi ìfọpo wọ̀nyí láì rí ohun gidi tọ́ka sí nípa rẹ̀. Kàkà bẹ́ẹ̀, àgbélẹ̀rọ irọ́ là ń gbọ́. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí, ọmọ orílẹ̀-èdè ń retí wípé kí iṣẹ́ bẹ̀rẹ̀ lótìítọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fọn rere rẹ̀. Ó ní bí ó bá di ọjọ́ iwájú, bí ìjọba bá gbé ìgbésẹ̀ láti sọ ibi ìfọpo yìí di ti aládàáni, àwọn á gbà wọ́n ní ìmọ̀ràn kí wọ́n yá àwọn tí wọ́n lè ṣe àmójútó rẹ̀ fún ìgbà díẹ̀, kí wọ́n sì jíyìn gbogbo owó ará ìlú tí wọ́n bá ná lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Onímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀sìn Islam Sheikh Ahmad Gumi ti ké sí ìjọba àpapọ̀ kí wọ́n wá ọ̀nà láti ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ tí ó farajọ ti ológun paramilitary láti fi gbógun ti ẹgbẹ́ àdàlúrú tuntun Lakurawa ní àríwá. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ìròyìn jábọ̀ wípé ẹgbẹ́ tí ó ń ṣọṣẹ́ ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn Sokoto àti Kebbi ti kọrí sí ìpínlẹ̀ Niger ní gbùngbùn àríwá orílẹ̀-èdè pẹ̀lú ìpínlẹ̀ Kaduna. Òjíṣẹ́ tí ó ní ẹgbẹ́ tí ẹnikẹ́ni kò mọ èròǹgbà wọn tẹnumọ́ wípé àpẹẹrẹ fi ojú hàn pẹ̀lú bí wọ́n ṣe ṣekú pa ènìyàn 17 ní abúlé Mera, ìpínlẹ̀ Kebbi, wípé wọn kò yàtọ̀ sí àwọn ará ìṣáájú tí wọ́n ń pààrà ẹkùn Sahel. Lórí ètò ọ̀rọ̀ tó ń lọ Current Affairs ní Eagle 102.5 FM Ìjẹ̀bú-Òde, ìpínlẹ̀ Ògùn ni Gumi ti sọ ọ̀rọ̀ wọ̀nyí lónìí. Ó ní àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún wọn wà ní ilẹ̀ òkèèrè, bí ó ti ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ tí Sultan Bello sọ wípé wọn kò gbáradì àwọn ológun ilẹ̀ Nàìjíríà láti dojúkọ àwọn àdàlúrú. Ìdí nìyí tí ó fi ń pè fún ìdásílẹ̀ iléeṣẹ́ ológun ọ̀tọ̀ láti gbógun ti ẹgbẹ́ àdàlúrú Lakurawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìwé ìtàn àgbáyé Guinness Book of Records ti ṣe ìkéde ikú ọkùnrin tí ó dàgbà jùlọ lágbàáyé John Alfred Tinniswood lẹ́ni ọdún 52 112. Tinniswood di olóògbé lánàá ọjọ́ Ajé ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 2024 sí ilé àwọn arúgbó Holy Care Home ní Southport,
England níbi tí ó ń gbé. Orí ẹ̀rọ alátagbà ní Guinness World Records ti ṣe ìkéde yìí lónìí. Ẹbí rẹ̀ fi tó Guinness World Records létí wípé ọjọ́ ìkẹyìn rẹ̀ kún fún ìfẹ́ àti orin. Wọ́n ní Tinniswood fẹ́ràn láti máa dúpẹ́ ní gbogbo ìgbà. Fún ìdí èyí ni àwọn náà gẹ́gẹ́ bí aṣojú ẹbí Tinniswood ṣe ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó tọ́jú bàbá wọn fún ọdún pípẹ́ sẹ́yìn, pẹ̀lú àwọn tí wọ́n tọ́jú rẹ̀ ní ilé àwọn arúgbó Holy Care Home, nọ́ọ̀sì rẹ̀, therapist pẹ̀lú àwọn òṣìṣẹ́ yòókù ní NHS. Wọ́n bí olóògbé yìí ní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 1912 sí ìdílé Ada àti John Bernard Tinniswood. Ó fẹ́ olóògbé ìyàwó rẹ̀ Bloodwen Tinniswood, wọ́n sì jọ bí ọmọbìnrin kan papọ̀, Susan. John Tinniswood jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool FC. Ọdún 2024 ni wọ́n mọ̀ káàkiri àgbáyé nígbà tí ó gba ipò ẹni dàgbà jùlọ lágbàáyé lẹ́yìn ikú Juan Vicente Perez Mora tí ó di olóògbé lẹ́ni ọdún 114. 114. Ọmọ kan, ọmọ-ọmọ mẹ́rin àti ọmọ-ọmọ mẹ́ta ni ó gbẹ̀yìn Tinniswood. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.